Báàmí. Ẹ dákun sẹ́ ẹ bá ń rọ́sùn. Báàrẹ̀ sọ́jọ́ tí ó pa lórí ni e. Báàmí, ẹ rọrùn mi ni. Osùnmọ̀ ti gbé jígì mi lọ. Ó ti gbé jígì oṣó mi lọ. Gbogbo àwọn ẹrù rẹ̀ tó jẹ́ kókó ló mọ̀ tí kó kúrò nínú ilé. Bọ́ọ̀ ni wọ́n ti ṣe. Báàmí ó rọ mí lọ́tí ni. Ara ṣẹ̀ṣẹ̀ ń fún mi ni pé ó mọ̀ọ́mọ̀ rọ mí lọ́tí ni. Àbẹ̀wò rí Koleoso báyìí láìsí máa jẹ sí. Kí ló ń ṣe báyìí fún? Sọ ọmọ kò só ti ń bẹnu rẹ ọ̀fọ̀ tí ni. Ohun tí ò jẹ́ ń tají náà nù Báàmí. Wọn ò ní jí ọ. Báàmí kí la wà sí? Kí la ṣe sí Báàmí? Àmọ́káyọ̀ òkè lórí ọ̀rọ̀ tiẹ̀ o. Mọ́káyọ̀ òkè o. Ẹni ọjà gbèsè Ṣàngó tí náà yànnà pàjá ojú ọwọ́ náà lọ wà. Báàmí. Yẹ́! Fúra ni. Dèdèrè bá dẹ̀ tí mi dèdèrè. Yẹ́! Ọ̀ṣọ́bọ̀lá o. Ẹ fún. Adé mi dà. Kọ́nọ̀gún. Wọlé dìjà kò ní jà bá mi. Tọ́lá mọ̀kàn lọ́jọ́ tó. Kókó là wá sójú. Òrèrè àwọn ayé ló ní bá fún ayé ọ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn àtàlà ó ní bá fún àtà. Òrèrè lẹ́ ọ̀ máa wò ẹ ò ní ráyé mú. Ẹ mà dájú o. Adákun ṣé àwọn ọmọ nílẹ̀ ìdẹ́ lókun báyìí ká níwọ̀ jábí amọ́ ó lè dá máa lókun báyìí. Wọ́n sọ bẹ́ẹ̀ náà. Mo ní tọ́ bá dórí sùn tọ́ báwọn ẹran rẹ̀ ń bẹ̀. Ó tọpasẹ̀ wọn wá síbi tí wọ́n bá jẹ̀ wá. Ó ti dé báyìí ọwọ́ àtẹ̀rí gbà kú. Àwọn ọmọ tèmi ìṣẹ̀ràn ọmọ oṣó ni wọ́n àìsí ìdánmọ̀ oṣó mọ́lẹ̀ ọmọ akó ni wọ́n ikú ò ní pa wọ́n ọmọ àrùn ni wọ́n àrùn kankan ò gbọ́dọ̀ pé wọ́n lórí wọn ò ní gbẹ́bọ àyà wọn ò sì ní gbèdì. Orí kan fún ìsàwọn lóde Ẹ̀gbá, Sùnbọ́lá àwọn òde Ìjẹ̀ṣà, àwùjọ dájà ní ìsàwọn lóde Òwéré jẹjẹ, àjẹkù orí, ọjọ́ tó ní ọdún kan kú ni, wọ́n ní ẹ̀fọ́ lórí ọ̀jẹ́ o, kọ̀ọ̀kan méjì ní dùn ọ́. Méjì ní kọ̀ọ̀kan tó ò ní ọ̀pá yìí, bẹ́ẹ̀ ní báyé ṣe ń re, bẹ́ẹ̀ ní gòkè pèsè dáadáa. Ẹ̀sìn ti wọlé tọkú lónìí dandan ni kẹ́ ẹ kú bájá ti ń kú tòun tó gbóró. Ẹ kú pẹ̀lú bágbó ṣe kú tòun ti yọ̀bọ̀yọ̀bọ̀ ọrùn rẹ ni. Bàbá olójú kan ojú roro ojú pàkànjẹ ìdàrúrò pákọ̀. Bọ́ọ̀ ní fara re lọ. Òní náà sì ní ọkọ̀ iná ni ọ̀pá yìí torí ajígbórí ní káwé ni rẹ kámú pa yẹni rẹ kọ̀ náà ò ní jáde yídà lọ́kọ̀ tí ó wà kọ̀ ẹ bá ní sìpẹ̀ fún dàkọ́ wọ́kọ̀ kó lórí òdìrí ẹ̀kú ìdá ìjọwìrì òní gangan ni tàyídẹ́. òní lẹ. ẹwà jẹ́ ìsọkíní kan fún yín ètò ọba ṣe tọ́jọ́ fẹ́ kú ni kọ́ máa jáde sí mi. ìwọ àgbègbè ní àgbẹ̀. Bẹ́ẹ̀ni wọ́n gbẹ́nu ní sọ̀rọ̀. Iṣẹ́ náà wá sẹ́ká tó mọ fádà. Ìyàlágbá ká tó mọ̀ bọ̀ nígbà. Àwa ṣẹ̀ṣẹ̀ àdìyà ká tó rẹ́rù tiwa dìlé ọlọ́fira. Ó dífá fún wọn lẹ́ẹ̀fẹ̀ wọ́n ní agbòmí kẹ́lẹ́. Ìjẹ́jẹ́ tẹ́ ẹ jẹ́ gbogbo ẹran lẹ́sẹ̀ lẹ́jẹ́ lágàmá. Wọ́n lọ kọ̀rọ̀ kò sẹ́jẹ́ bẹ́ẹ̀. Torí pọ́sọ́ kò ní gbọ́dọ̀ títí kó jẹ̀kú ẹ̀rùn. Àjẹ́ kò ní rorò kó jẹ̀kú ọ̀bọ̀. Gbogbo ara ayé lè wọ̀ pọ̀ lọ́wọ́ bá ti mọ́kàn lọ́sẹ̀ jọ. Tọ́jàmá olùwọ́wọ́ wọ yẹ àgbárìbìtì awokọ́là àwọn di méjì àwọ̀ tìmìnì àwọn yẹn dín bá fọ Ọ̀rúnmìlà wọn làwọn onídàkọ́rí ní ayé rẹ̀ tẹ́ wọn làwọn òfin ní ayé mọ́ Ọ̀rúnmìlà ní bàbá ṣe tìrì tòun ẹlẹ́sìn yẹn òjò ní gbẹ̀dú ọ̀run àjòrí kọlà bí àwàrà Ọ̀rúnmìlà ní sùn oníyọ kọ́gbàgbé òǹdó àgbàdo oníyọmọ kọ́gbàgbé rùkẹ̀rẹ̀ bọ́mọdé bá ti ń kúnyà ìdàkiri mọ́ dálẹ̀lẹ̀ ìdàkiri mi kò mú ọ lónìí ọ. ọ̀gá rẹ̀ wí dáa ìjọ di ọ̀rọ̀ àtọ́jú bá fojú kojú ọjọ́ náà lẹ́wọ̀ ojú bàjẹ́ ọjọ́ làgídí bá fojú kẹyàmọ̀ kò ní datẹnu rẹ̀ lẹ̀. Bẹ́ẹ̀ bá mo gun ẹ̀ mo gun, bẹ́ẹ̀ bá mo gun ẹ̀ mo gun. Àwọn nìkan ló mọ̀lẹ́ fún ẹ bá ṣe àti kú àtàrùn. Wọ́n ṣe tán lónìí wọ́n ti lẹ̀kùn ọ̀run lẹ̀fẹ̀yìn méjèèjì àti gbogbo ẹ̀yìn ẹbí kẹlọ rẹ̀ sùn. Pàṣẹmọ́ wéèrè ọkọ mi babaláwo èmi oṣó ìwọ rọ́ọ̀bọ̀ fún Koleoso. Bàbá kágbọ̀n káfíwé tilẹ̀ kọ́. Ìpọ̀rí ìkàlà ò ní rí ni kó sáwọ gbótiwòtiwò. Ó yá àwọn sọ ìwọ ń gùn wọn. Àdá rẹ̀ dà. Bẹ́ẹ̀ ni lórí dà. Ẹfun. Koleoso tí wọ́n tó ní ẹni my life my dream my career ṣó ti tó ní ẹni. Kò tó á. Bàbá mi, sínú ìjà ṣèké, ó di oṣù àjòwìn
I think the woman do look out. I beg, my God, you don't let me die. Òṣùwọ̀lẹ̀ àyùn ẹ̀fún ẹ̀wẹ̀yẹ ẹ̀wọ́ mi ọmọ mi ò Koleoso Òṣùwọ̀lẹ̀ ẹ̀fún ẹ̀ máa wọ́ ẹ̀mí náà wà kú sáàrí ọmọ ṣe é kú rí báyìí àṣeyìn ò lè ní lọ́dún kí tètè ọmọ jò. Mami ṣe gbé mi. Mo kọ́lẹ̀ kú kókókó. Kọ́lẹ̀ kókókó ẹ̀mí tó láyé ẹ̀sìn. Mojúbà sọ́kọ́kọ́ ọba mọ́kẹ́. Mojúbà rọ̀lẹ́dẹ̀ẹ̀dẹ̀ ọba Ìgbò. Ìbàyí àjọ̀nù tí ń bẹ́ẹ̀ nù fa. Ìbàyá mi àgbà. Ìbàyá mi oṣó. Ìyá àgbàgbà mi o. yóò ní pé ẹ pọ̀ lẹ́yìn báyìí ẹbí yín máa ya olórí burúkú o. Gani ọ̀tọ̀ ayìnrìn abidọ̀gọlọ̀tọ̀ bàbà níṣàwọlẹ̀ ìdí igi tí wọ́n ti ń pè ní ìdè ni wọ́n ń pè ní gbédè ó yá gbogbo yín ẹ ṣubú lulẹ̀ ẹ kú. agbára yé àtúntò. ẹ wọ ọjọ́ pẹ̀lú ọ̀sẹ̀ òdòdó ní sọ́wọ́ kọ́ bá nàìjà kókó lárọ́ tá lẹ̀. eré ìjọba mi àyà mi ò gbé yìí. ayé o ayé o. olórí burúkú ni ìyàtọ̀ pé ibi gbogbo ọ̀fun ló ti mú mi ìrọ̀lọ́pàá èmi ò ní báwọn boko ọ̀wọ́wọ́ ẹ̀mí sórí èmi ìrìnàjò ló lè gbé ìrọ̀lẹ́ àgbòdìyàn rẹ̀ báwọn boko ọ̀wọ́ ẹni sórí. ọjà bá Òṣògbèmí Òṣòbọ́lá ẹfun iléyà àgbẹ̀ kan ò rókórókó kó gbàgbé ìlérí ẹ̀ǹdẹ́ ńlẹ̀ iléyà. Koleoso ó yá ìwọ náà kárẹ́lé iṣẹ́ tá a rán ọ ti jẹ gbogbo yín sì ń padà bọ̀ ọjọ́ bá yá. ìran mi ò gbọdọ̀ pa. After the release of this robustic movie, Koleoso Part 5, a lot of people have been praising the popular Nollywood filmmaker Ibrahim Yekini, popularly known as Itele. And a lot of people have been waiting to see the Part 6 of the movie. Before we continue, if you want to be one of the first people to see the Part 6, kindly click on subscribe button so that you be the first person to see the Part 6 whenever it comes out. Now let's talk about the actor and actress that take the lead role of the movie. One of them is Kemity, popularly known as Auntie CD and Kemity. What can you say about Kemity and the role she played in this movie Koleoso? Who they be the Koleoso, my brother? So DJ have taken it, everybody have been dancing to the DJ stuff and all of that. It has been a trending something on TikTok. So what can you say about Kemity? And again, and the number two of them is a great woman in the movie industry, Mama Peju Okumala. What can you say about this great woman? She has done a lot of big jobs in Yoruba movie entertainment industry, and coming to think of it, the ending part of Koleoso Part 5, it thing shocked everybody the way she came out and ramped up everything, because everybody thought the movie is going to end there. The movie is going to end there, but now what do you think is going to happen in the part
6. This thing is becoming season film. And the last in my list is Baba Soli Ogbolagade. I want you to know that every one of them is very, very important. But I was just talking about the people that amazed me the most. People that amazed me the most, because a lot of viewers have been saying it that they don't even expect Baba Soli Ogbolagade, popularly known as Ogboluke, that they don't even expect it that it can that he can perform very well like that. And now, what are your expectation? What do you think is going to happen in the part 6? Drop it at the comment section. Click on subscribe button so that you be the first person to see the movie whenever it comes out. Bye for now.